الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وما محمد صلى الله عليه وسلم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما ينقلب على عقبيه فلا يضر الله شيئا وسيجزي الله الشاكرين ما كان محمد صلى الله عليه وسلم ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا سيدي يا رسول الله ẹni bá ń fẹ́ Muhammad kó náà wá àwọn èèyàn nífẹ̀ẹ́ ànábì dáadáa ni ẹni bá ń fẹ́ Muhammad kó dìde kó bá mi yòǹbó ànábì Muhammad dáadáa tún bá mi yòǹbó ànábì Muhammad dáadáa tún bá mi yòǹbó ànábì Muhammad dáadáa ẹni bá ń fẹ́ Muhammad kó jókòó ẹni bá ń fẹ́ Muhammad kó bá mi ṣàṣàlátù fóníṣẹ́ ńlá. sallallahu alayhi wa sallam. èyí tá a fi máa yan ànábì Muhammad lẹ́nìí láì ní fásikò gùn ó náà ni pé Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad amin. Allahumma ya Rabbi salli ala Muhammad alikadi wa sayyidi saadati nabiyyi Muhammad. gbólóhùn tá a fẹ́ wí gbólóhùn tá a ń wí kò lè láti wí àtọkùnrin àtọkùnrin gbogbo alámọ̀ wí wípé Allahumma ya Rabbi salli ala Muhammadin kíkọ wa sayyidi saadati nabiyyi Muhammad ayé Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad amin. Allah ya Rasulallah kunta rajana wa kunta bina
Amina. Báwo sókè torí Muhammad. Amina. Ẹni adáyé fún sani Muhammad. Nínú kò sí irú ẹ̀ láyé pẹ̀lọ́rùn. Ẹni àṣà ẹ̀sà bàbá pàtì mọ́. Ètú mi kò fi bẹ́ẹ̀ lọ́wọ́ àdúrà àkúkú gbà. Ló ti ní Rasulullah kò sí bí ẹni. Àmì bàtà dára kí ni wàtà àlìkádìrì ọmọ Amina. Adéwálé dáwọ́ gbọ́ mi ọmọ Amina. Bàbá náà mi mo ti rà lọ́lọ́ ọba. Alábí lọ́lọ́ ṣàìdí dànàbí lọ́lọ́ ṣàìdí dànàbí. Mùsùlùmí ẹ̀jẹ̀ ká. Bóyá gbogbo ohun tí mo fà láàfíà gbọdọ̀. Májẹ̀kú wọn tà tẹkùntẹkùn. Súlítà láàlì wálíkì àmì. Májẹ̀ fìnira lórí. Bóyá gbogbo ohun tí mo fà láàfíà gbọdọ̀. Májẹ̀kú wọn tà tẹkùntẹkùn. Súlítà láàlì wálíkì àmì. Àmì súlítà láàlì wálíkì àmì. Májẹ̀ fìnira lólè ayé mi. Nígbà márì máa jẹ́ fìdíra lórí ayé mi. Ọlá Fàtíyà àlùbáríkà àlìyàmúdò lè láàyè. Rọ̀bì àlàmínà àhámọ́ni ràhìmì. Málìkì yawmiddini iyyaka na'budu wa iyyaka nasta'inu. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Ọlọ́run wọlá àná Muhammad. Allahu alayhi wa sallama. Ọba àgbà olúborí gold. Insha Ẹ Allah. ní dààmú nínú ayé. Aminu. Gbogbo ẹni tọ́lọ́run bá bá fún ní ẹ̀bùn láyé pátá pọ́n ẹ̀bùn Ọlọ́run lé lára rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fún ẹlẹ́bùn pẹ́bùn yẹn lé. N tó máa fi mọ̀ pé ẹ̀bùn pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ni pé kì í ṣe gbogbo èèyàn ní máa fún. Bẹ́ẹ̀ni. Ẹni tọ́lọ́run bá ti wá fún pọ́n ẹ̀bùn yẹn lé má lo ẹ̀bùn rẹ̀ ńlòkulò. Bàbá wa gbé olúborí inú àwọn tí wọ́n pẹ́ǹbù lé nìyí. Ọlọ́run wọlá àná Muhammad. Allahu alayhi wa sallama. Wọ́n yẹn yọ fòkìfòkì káàkiri. Wọ́n rí wọn bí túlọ̀bí lẹ́ẹ̀kan náà. So tó bá fẹ́ lọ bìkan wọ́n mú yìí tó sọ́lídì wọ́n lọ wọ́n pọ́n ẹ̀bùn lé lára wọn ara wọn nù. Àfọwọ́ àgbẹ̀ olúborí ẹ̀ ní dààmú. Aminu. Wala la ilaha illallah.